eléyìí má tún ga o gbajúmọ̀ òṣèrébìnrin tíátà lẹ̀ wa ìyẹn Lizzy Anjorin má lérí lẹ́ka ó má lérí agbára tó ní fẹ́nìkan tó tún bá jà báyìí ta lẹni náà kí ló tún sọ fẹ́ni yẹn ẹ gbọ́ ohun tó sọ. nígbà tèmi jáde lọ sí pati Mercy o rí bí mo ṣe múra o rí pé no make up nothing òun náà ń pè ní ìjà wá ìjà òsì always òrùka tó wà nínú báàgì mi yẹn báàgì tí mo gbé dání yẹn lọ tún wò àwọn òrùka kọ̀ǹfàmù tó wà ń bẹ̀. Abuké jọ bá mi wá sí Ọba Small tó o bá ti dá Bramade Sanya sọ fún wọn pé òun lọ sí Ọba Small tó o bá ti wá dá Bramade Sanya ìwọ kò ṣe fídíò pé o ti dá Bramade Sanya o Ọba Small in case wọn lè má sí lára ràn ṣùgbọ́n pé màá fẹ́ ṣe ẹ́ lálejò màá fẹ́ tọ́jú ẹ gẹ́gẹ́ bí ọmọ London tó jẹ́ màá fẹ́ ṣe ẹ́ lálejò pàtàkì màá fẹ́ kún ẹ lé lọ́wọ́ mi gbà tí mo lọ sí pati Mercy Aigbe okay ẹgbẹ́ yẹn wọlé sórí màmá tó lọ bá lẹ́nì wàá rí pé ó dúró re ó bá ná tán ó dúró tán àmọ́ sórí màmá yẹn ò mí nìjà màmá yẹn bẹ́ẹ̀ ṣeré ọwọ́ ni sórí bọ̀bọ̀ tó gbé wá yẹn bá mi gbé wá sí ọ̀dọ̀ mi tí bọ̀bọ̀ yẹn ò bá ṣubú kẹ́mi bọ́lá rẹ̀ sọ pé orúkọ mi sọ pé ẹnu lásán ni mo ní sọ pé ẹnu lásán ni mo ní bọ̀bọ̀ tó tẹ̀lé ẹ yẹn bọ̀bọ̀ tó lọ bẹ́ẹ̀ àráàsì ìyá ọba ńlá bóyá ọlọ́pàá ni o kò kàn mí bóyá kì í ṣe ọlọ́pàá ìwọ gan fúnra ẹ tó o bá fara re lọ sọ pé ẹnu lásán ni mo ní ó mọ̀ pé mi ò ń sọ̀rọ̀ ó mọ̀ pé èmi nàmí àbí ó mọ bí mo ṣe máa ń bá yín operate now a ní ìwọ kan lọ sí Oṣù lọ bèrè pé ta ló ń jẹ́ Lizzy Anjorin wọ́n á ròyìn fún ẹ wọn nílé ròyìn tán bọ̀bọ̀ tó tẹ̀lé ẹ yẹn bó ṣe rí yẹn ló ṣe máa wálẹ̀ àti sẹ́ẹ̀lì ló ti ń bọ̀ náà àti prison yard ló ti ń bọ̀ náà wọ́n ti withdraw àwọn ọlọ́pàá ẹ̀ náà bodyguard ló lọ rẹ́ǹtì náà ṣebí nǹkan tó ṣe gbójú jáde nìyẹn àti ìfẹ́ mú yẹn wá inú police cell ló ti ń bọ̀ náà kílé tó ṣe gbójú jáde láti jọjọ́ ẹ̀ ó rí pé mi ò mú nọ́mbà yẹn síta mi ò dẹ̀ sọ fẹ́ anybody ó ní time tí mo máa mú iṣẹ́ yẹn wá ṣé o mọ̀ pé àwọn èèyàn mọ reason tí wọ́n ṣe tí ì rí ẹ látọjọ́ pátí ẹ wọn ò mọ̀ pé inú police prison ló wà wọn ò mọ̀ pé prison ló wà èkó náà ń pe bí jọ má jẹ́ òfò ò ní pàdánù ọjà ló wà nù ẹ̀ La Favour ló wà nù ẹ̀ ó mọ̀ ó ti ní wọ́n máa ń bá mi páàkì ìránṣẹ́ mi. sórí báàgì tí mo gbé lọ tí mo gbé dẹ́ngẹ́ yẹn sórí ìsàlẹ̀ ṣòkòtò mi yẹn ìsàlẹ̀ ẹ̀rú àti bùbá mi yẹn ṣòkòtò ló wà ń bẹ̀. tẹ́ bá lè gbé ẹjọ́ ẹ má fọ o ẹ rọra gbélẹ̀ padà tẹ́ bá lè gbé ẹ filẹ̀ ẹ má fọ. ó gbọ́ mi Abuké ìwọ ọkọ̀ jọ mo fi Ọlọ́run bẹ̀ ẹ́ sórí bọ̀bọ̀ tó gbé wá yẹn lọ rẹ́ǹtì ẹ̀ wá jẹ́ kán pé mẹ́wàá bọ̀bọ̀ tó lọ rẹ́ǹtì yẹn jẹ́ kán pé mẹ́wàá kẹ́ wá sí ṣọ́ọ̀bù mi ó mọ̀ pé torí májìyà la ṣe ń yá májìyà lọ́fà gbẹ̀yìn bá máa bárú yín díù á ní ànàwó ànàsáré àlùpà àlùfọlọ́jú àlùtẹ̀ àlùkù àlùkì gbẹ̀yìn bá máa bá ẹ̀yin blackmailers wọ́n ló ń sá lọ airport eré tètè kó Agége àsámá bojú ẹ̀yìn ní teku Kòròdú eré burúkú ibi ni wọ́n ń pè ní Èkó òkété ìwọkọ̀ wá tó bá ti dé Bramade Sanya ṣé o mọ̀ pé ó lọ ṣeré ní ṣọ́ọ̀bù màmá yẹn ni ọkọ̀ kọ̀dúró tó bá ti dá Bramade Sanya kó wá sọ pé ìyá ẹ o wèrè Èkó àbí wèrè aláṣọ ó ti ń lọ sí Ọba Small in fact
màá tún pè ẹ́ tí mi ò bá sí lára màá ní kó o jọ kó o fún mi ní 30 minutes or 40 tí ó dọ̀pù bá mú mi màá bọ́lẹ̀ má máa fi ẹsẹ̀ rìn bọ̀ wá sí ṣọ́ọ̀bù tí mi ò bá dán nǹkan burúkú wò lára ẹ̀ kó o pè èso orí yìí tí àgbàlagbà lẹ́ni tẹ́ lọ bá sórí bọ̀bọ̀ tó wá bọ̀bọ̀ tó tẹ̀lé ẹ yẹn wọ́n á gbé òkú ẹ̀ kúrò ńbẹ̀ kọ̀ǹfàmù ní apá àti wèrè irun wèrè ni kò sẹ́ni tó máa fi shampoo fọ̀ o rò pé lásán la fi ń bá yín díìlì ni kò ń ṣojú gbogbo nǹkan tó wà nílẹ̀ yóò ń ṣojú lásán mọ́ kò kí ń ṣojú lásán mọ́ bíi ká pàdé ra wa ká kọ́ apply oríṣiríṣi ìjà wà ìjà ò sí always guiding sórí afọ́jú tó tẹ̀lé ẹ yẹn ọ̀pá ọwọ́ ẹ̀ Ọlọ́run ní fi ṣe ọ̀pá afọ́jú tó ń tẹ̀lé ẹ yẹn ó ní àwọn tá a fẹ́ fi ṣe ní gbòòrùn malẹ̀ máa bọ̀ wá sí ọba small mo bẹ̀ ẹ́ ni máa bọ̀ bó ṣe lọ sọ́dọ̀ màmá ọba ńlá máa bọ̀ wá sọ́ba small àbò òní dọ́dọ̀ mi ń tó lóbùn mi ń kọ́ gbẹ̀gbẹ̀gbẹ̀ àbò òní bùn mi mọ́ ó ṣe wá sí patí mi ó ṣàánú oògùn mi ó ṣàmọ̀ pé ńlẹ́ nìkan self defence náà pé àti jẹ́ta ní mi ti fìdí àwọn ajá mi. I told my dogs something bigger is coming. Ha! Kó dẹ̀ jẹ́ pé mo wà lọ́dọ̀ yọbọ. Wàláì kéèyàn máa lo òrùka, kéèyàn máa lo anything one on one. Bí kó jẹ́ mi ni mo pàdé ẹ̀ṣà, bí kó jẹ́ kọ́dọ̀ wa ló wá. Ha! Yé! Ẹran jọ̀bọ̀jọ̀bọ̀. Yé! Èké ẹ̀yìn yẹn gangan ni tẹ́lọ̀ mi kọ́kọ́ gbé. Ah! Tó bá ń gbọ́ ohun tó lóbùn mi ń kọ́. Àbò ní bùn mi mọ́. One on one bọ̀bọ̀ wèrè yẹn can you imagine èèyàn fẹsẹ̀ rìn wá sí territory mi ó pè mí ní political thug èmi ó rí pé mi ò bẹ́ẹ̀ pariwo Ògún ló máa pa ẹ́ o Adéọlá Ògún ló máa pàyà ẹ̀ Ògún ló máa pàyà ẹ̀ sórí bọ̀bọ̀ tó tẹ̀lé ẹ yẹn tó wà sí màmá ọba ńlá yẹn àfi kó ya máa mú lọ London o àfi kó máa tọrọ ọlọ́pàá máa fish out ọlọ́pàá máa àfi kó máa mú lọ London ṣé o dẹ̀ ti ṣe visa fàfọ́jú sórí afọ́jú tó ń tì ẹ́ ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe ìyẹn desperate ó ń wá visa torí látàlẹ́ yìí lọ tó o bá ti lọ afọ́jú màmá náà ti ń wà òun o wọ́n ti fẹ́ gbé òun o afọ́jú ń tì ẹ́ nì afọ́jú ni dùùmù ẹ̀. ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu Yèyé Mẹ́ṣọ̀ Lizzy Anjorin kí lẹ rí sọ sí ohun tí Yèyé Mẹ́ṣọ̀ sọ nínú fọ́nrán yìí ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwísí comment section ẹ jọ̀wọ́ ẹ like share fídíò wa ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn yín a dúpẹ́ àmọ́ lóore.